àlàyé rẹ̀ lórí fàǹfà tó ń wáyé láàrin iléeṣẹ́ ìfọpo Dangote àti ẹgbẹ́ awakọ̀ epo Nupengi. Ẹgbẹ́ awakọ̀ epo Nupengi ti tẹnumọ́ pé àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ yóò bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì lónìí ọjọ́ Ajé ọjọ́ 8 oṣù kẹsàn-án ọdún 2025. Ẹgbẹ́ Nupengi ní ìyanṣẹ́lódì náà kò ṣẹ̀ lẹ́yìn ìgbésẹ̀ ilé epo Dangote láti fòfin de àwọn awakọ̀ tó ń lo afẹ́fẹ́ gáàsì CNG láti má ṣe darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣìṣẹ́. Nupengi fi ẹ̀sùn kan iléeṣẹ́ Dangote gùn pé ó fẹ́ gba iṣẹ́ lọ́wọ́ àwọn awakọ̀ táǹkà epo pẹ̀lú bí ó ṣe ń dènà ìdarapọ̀ àwọn òṣìṣẹ́ awakọ̀ rẹ̀ sínú ẹgbẹ́ àwọn òṣìṣẹ́. Ọ̀pọ̀ àwọn èèyàn ló kọ̀rọ̀ ojú sí ìgbésẹ̀ iléeṣẹ́ Dangote yìí. Igbákejì ààrẹ ẹgbẹ́ àwọn awakọ̀ táǹkà epo Lawal Garba sọ fún iléeṣẹ́ ìròyìn pé gbogbo ohun tí Dangote ń ṣe pátá ló lòdì sí òfin ó ní pẹ̀lú èyí àwọn awakọ̀ táǹkà yóò fi iṣẹ́ sílẹ̀ tí iléeṣẹ́ Dangote bá tẹ̀síwájú pẹ̀lú ohun tó ń ṣe pé kí ó máa lo ọkọ̀ ara rẹ̀ gbé epo. Àwa náà ní láti gbé ìgbésẹ̀ kí a sì bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì. Ẹgbẹ́ àwọn tó ń ta afẹ́fẹ́ gáàsì náà ti kéde àtìlẹ́yìn wọn fún ìgbésẹ̀ ìyanṣẹ́lódì tí Nupengi gbé kalẹ̀. Igbákejì ààrẹ ẹgbẹ́ náà lórílẹ̀‐èdè Nàìjíríà Abdullahi Idris sọ fún iléeṣẹ́ ìròyìn pé digbí ni àwọn wà lẹ́yìn ẹgbẹ́ Nupengi láti gùn lé ìyanṣẹ́lódì. Ó ní tí Dangote bá fẹ́ máa gbé epo lọ sáwọn ilé epo pẹ̀lú ọkọ̀ rẹ̀ nìkan kí ni a fẹ́ ṣe? Wọ́n ti lé wa kúrò lẹ́nu iṣẹ́ wa èyí tí a ti ń ṣe tipẹ́. Ẹgbẹ́ alágbàtà epo lórílẹ̀‐èdè Nàìjíríà IPMAN ti wá rọ ẹgbẹ́ méjèèjì pé kí wọ́n wá ojútùú sí ọ̀rọ̀ yìí. Alhaji Abubakar Maigamji Shettima alága ẹgbẹ́ IPMAN lórílẹ̀‐èdè Nàìjíríà sọ fún iléeṣẹ́ ìròyìn pé àwọn fẹ́ kí Nupengi, PTD àti NARTO wá ọ̀nà àbáyọ tó dára sí aáwọ̀ náà. Àgbà amòfin kan tó tún jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Fẹ́mi Fálànà SAN ti ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ Nupengi lórí ìyanṣẹ́lódì tí wọ́n fẹ́ gùn lé tó sì fi ìdí rẹ̀ múlẹ̀ pé ìgbésẹ̀ iléeṣẹ́ Dangote tako òfin orílẹ̀-èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ òṣìṣẹ́. Fálànà ní ìgbésẹ̀ yìí ṣe ọ̀pọ̀ àbùkù sí ètò ìlànà àgbáyé ti Nàìjíríà tí à ń tẹ̀lé tó fi mọ́ òfin tó ń ṣe àtìlẹ́yìn fún ọmọnìyàn láti ṣe ẹgbẹ́ tó bá wù ú. Bákan náà ló ní ẹgbẹ́ òṣìṣẹ́ lágbàáyé pẹ̀lú àjọ ìṣọ̀kan àgbáyé fún ìfẹsẹ̀múlẹ̀ ètò ọmọnìyàn United National Universal Declarations of Human Rights àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ faramọ́ pé kí èèyàn ṣe ẹgbẹ́ tó bá wù. Òfin iléeṣẹ́ Dangote yìí tako ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà tó dá lórí ọ̀rọ̀ òṣìṣẹ́ àti ẹ̀tọ́ ọmọnìyàn tí ó tilẹ̀ jẹ́ pé àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ní àwọn orílẹ̀-èdè ńlá bíi United Kingdom àti United States of America darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣìṣẹ́ tó wù wọ́n. Àmọ́ iléeṣẹ́ Dangote Group pinnu láti tako àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà nítorí wọ́n gbà láàyè láti gbéná wojú òfin. Ẹ̀wẹ̀ ó yẹ kí Dangote Group mọ̀ pé ìjà pé kí àwọn òṣìṣẹ́ wà nínú ẹgbẹ́ òṣìṣẹ́ jẹ́ èyí tí wọ́n ti jà tí wọ́n sì ti borí lábẹ́ ìjọba amúnisìn. Fún ìdí èyí à ń ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣìṣẹ́ Nupengi láti tako ìgbésẹ̀ iléeṣẹ́ Dangote lórí àwọn òṣìṣẹ́ wọn. Ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ti rọ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ epo rọ̀bì lórílẹ̀‐èdè Nàìjíríà láti tún èrò rẹ̀ pa nípa ìyanṣẹ́lódì tó gùn lé. Mínísítà fún ọ̀rọ̀ òṣìṣẹ́ Muhammad Maigari Diyandi ló pè fún èyí nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ rẹ̀ Patience Onubia buwọ́lù fún àwọn akọ̀ròyìn. Bákan náà ló tún rọ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà NLC pé kí wọ́n kó ọ̀rọ̀ tí wọ́n sọ síta padà. Èyí tí NLC fi sọ fún àwọn òṣìṣẹ́ láti bẹ̀rẹ̀ ìgbáradì fún ìyanṣẹ́lódì láti lè ṣe àtìlẹ́yìn fún àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ epo rọ̀bì. Diyandi ni mo ti kọ̀wé ránṣẹ́ sí àwọn ẹgbẹ́ tí ọ̀rọ̀ kàn fún ìpàdé lónìí ọjọ́ Ajé ọjọ́ 8 oṣù kẹsàn-án ọdún 2025. Níwọ̀n ìgbà tí wọ́n ti dá sí i mò ń rawọ́ ẹ̀bẹ̀ sí Nupengi láti mọ́gùnlé èrò wọn láti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì. Bákan náà ni mo tún rọ NLC pé kí wọ́n má ṣe gùn lé ìyanṣẹ́lódì tí wọ́n fẹ́ ṣe láti ṣe àtìlẹ́yìn fún Nupengi. Ẹ̀ka ilé epo rọ̀bì ṣe pàtàkì lórílẹ̀‐èdè Nàìjíríà ó jẹ́ ohun tó ṣe kókó fún ètò ọrọ̀ ajé wa. Kò dáa kó jẹ́ ọjọ́ kan ó lè ṣe àkóbá fún ètò ọrọ̀ ajé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. ń rọ àwọn ẹgbẹ́ tí ọ̀rọ̀ kàn pé kí wọ́n jẹ́ kí àlàáfíà jọba. wọ́n fi ń dá wọn lójú pé ọ̀rọ̀ yìí yóò ní ìyanjú láìpẹ́. ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimot ló ti ń jábọ̀ ìròyìn.